I'm coming. Ẹ káàsán. Ẹ káàsán. Ìyàwó mi, such a pretty girl. Wow, such a nice place. Shori TV yìí, díẹ̀ ni tọ̀dọ̀ wa fi tóbi jùlọ. It's so nice. Oh, really? How are you? How you doing? Báwo ló ṣe ń kó? Báwo everything? Everything is okay. Yes. Mi ò mọ̀jú yín. Oh, my bad. Má bínú. Shori, èmi ni Mrs. Majek. Èmi ni ọkọ wa. Ló fi hàn pé òkè o, ẹyin mi ó gbàgbà dáadáa. Ló wá mú ìyàwó mi ìyẹn ìwọ ló fẹ́ lé mi. That is to say, èmi ni first wife, ìwọ ni second wife. Ọkọ wa ńkọ́ ṣé wà ní? Ọkọ wa actually kò sí nílé, kò sí nílé, ó máa dé bíbá in the next 5 minutes. Jọ̀ọ́ torí Ọlọ́run ti ẹni few questions tí mo fẹ́ bi ẹ́. Jọ̀ọ́, báwo ni ẹ̀yin girls bí títí ẹ báyìí? Tí ẹ máa rí ọkọ lọ́kọ ọ tó kàn máa decide lọ́kàn yín pé ọkọ lọ́kọ ló mú yín láti fẹ́. And outside that, ẹ máa wò títí pé ọkọ lọ́kọ yìí ní ìrò nínú ọkọ yín pé ẹni tí mo fẹ́ fẹ́ yìí ìyàwó tó fẹ́ sílé mú nǹkan tí wọ́n ti jọ go through in the past. You don't know where they started from. Ọmọ nǹkan tí wọ́n ti jọ forí fá ní mọ́ gbogbo yẹn kò kàn ẹ̀yin tí yín ní pé ẹ̀rí fà ẹ̀dẹ̀ ṣe kí ni ẹ̀dẹ̀ mọ́ without even bothering to know the state of that woman àbí nǹkan tó máa go through kò kàn yín àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni má jà ágì o bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn èyí kò máa ń fọkọ lọ́kọ kiri ni débi pé olóyún fún ó gba ilé fún ẹ ó fún níṣẹ́ ilé yẹn tó ti rí péǹtì yìí ó mọ̀ pé mo láìkí kọ́lọ̀ yìí. Oh really? ó mọ̀ àjẹkẹ́ mọ̀ so ó mọ̀ lo kọ́lọ̀ yìí fún ẹ ni but me mind is nice ó fine ṣó ti yẹ ó wá gba ilé fún ẹ ó fún níṣẹ́ ó fi èsì sí i ó dé shut last week la ṣe fix èsì bọ̀ ó rà ó wá ń sùn òun jí òun jẹ òun mu egbòde báyìí ó ti ẹ̀rọ pé ó kàn lè sùn kó má jí mọ́. mo máa ń rò lẹ́kàn. Oh, you're living so comfortably. You don't even care. You don't have any problem.